àǹtí mi my sister. Nǹkan mọ̀ ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ̀ sí nílé. Bíi kí ni? Kàfílà mọ̀ ti fògo rẹ̀ ṣe wúkọ̀ fún. Lóòótọ́. Ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ṣé ẹ rí i láàárọ̀ ni bàbá wòlíì kan bá wọnú kọ́ńpáàndì wá o. Wọ́n bá ní kán pé gbogbo ọmọge inú ilé ìbóde o. La bá bóde ti bàbá wòlíì. Wọ́n bá ní ẹ sáà mọ́ Táyé tí mo ranjú tó lójú kó ń gbà. Dáadáa. Wọ́n bá rí ìrànṣẹ́ ní Táyé ó ṣoríire o ṣùgbọ́n díẹ̀díẹ̀ máa tẹ́ o. Wọ́n rí ìrànṣẹ́ kan ìdè náà. Ẹ̀mọ̀ gbogbo kúrúkù sàrà rẹ̀ wọ́n ní yóò padà lọ. Lóòótọ́. Ńgbò wá dorí tèmi sórí eyín náà bá ìwọ o kọ́mẹ́dì ló ń ṣe mo ní bẹ́ẹ̀ ni o. Ó rogo ló ń bẹ́ẹ̀ mo ní àmì o. Ẹ bá dorí kàfí o. Bàbá wòlíì bá ní Kàfílà kúnlẹ̀. Wọ́n ti ẹ̀ ṣe mú ọkọ rẹ̀ ń gan. Wọ́n bá ní Kàfílà Kàfílà Kàfílà. Ẹ̀rẹ́ ló mo pè ọ́. Ẹ̀mẹ́ta ní sa. Ìwọ ọmọ yìí. Ọmọ ti fògo rẹ̀ ṣe wúkọ̀ ọ̀fun. Lóòótọ́. Ní Kàfílà bá ń gbọ́n mi lójú pẹ̀lẹ́. Bá ní Kàfílà. Wúkọ̀ ọ̀fun bí ibo. Ṣé bí ọ́fíìsì lọ máa ń sọ pé òun lọ ṣe bí sí ọ́fíìsì lẹ́lẹ́ ń ṣe Kàfílà. Ẹ máa ń ṣe wúkọ̀ ọ̀fun. Ẹ ṣe gbére. Àṣeṣe wúkọ̀ ọ̀fun Kàfí ṣe o. Bá ní ń ṣe inú oore fún Kàfílà o. Ǹjẹ́ mọ́ bínú. Ọkùnrin mélòó ló bá ṣe wúkọ̀ ọ̀fun o. Ká ti ẹ̀mí tá lọ lé wọn ká ní kó fún ọ ní ògo rẹ padà. Kàfílà bá ní àwọn ètò òun rántí o. Wọ́n fẹ́ tó 20 o. Jesus Christ. Ẹ mọ̀ pé yín náà sọ bẹ́ẹ̀ 20 ọkùnrin lábẹ́ wọ́n fẹ́ ti bàjẹ́. Bẹ́ẹ̀ Kàfílà ti bàjẹ́. Jésù. Nígbà ń sọkún. Mo ní Káfí. Káfí. Wàláhì ó dùn mẹ́fà ìsìnlẹ̀ o. Kàfílà ti fògo rẹ̀ ṣe wúkọ̀ ọ̀fun. Ṣé mo mí sí i?